gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní gbèsè lọ́rùn tó ń kọ yín lóminú, tẹ́ ẹ bá ní iṣẹ́ lápá, tẹ́ ẹ níṣẹ́ tẹ́ ẹ ń ṣe, ẹ san pẹ̀lú ìrọ̀rùn láìsí wàhálà kankan pẹ̀lú iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ fún wa yìí. Kí lẹ fẹ́ lọ bá mi wá fún àsèjẹ ìwẹ̀ tá a fi ń san gbèsè yìí? Ẹ má gbàgbé láti máa bá mi follow, kẹ́ ẹ máa bá mi like, kẹ́ ẹ sì máa bá mi share. Ẹ lọ bá mi wá ewé àjẹ́ òbàlé ẹyọ 9, kẹ́ ẹ bá mi wá ewé oríjì díẹ̀ kò níye, kẹ́ ẹ bá mi wá ata àjọsì 16 òrí, kẹ́ ẹ bá mi wá ẹyin àgíríkì 4. Báwo lẹ ṣe fẹ́ ṣiṣẹ́ yẹ̀yẹ̀yàn mi? Ẹ bá mi mú ewé àjẹ́ òbàlé 9 yìí pẹ̀lú ewé oríjì àti ata àjọsì 16 yìí, ẹ lọ gbogbo ẹ̀ pọ̀ dáadáa kó kúnná. Ẹ bá mi fọ́ ẹyin adìyẹ 4 yìí, ẹyin àgíríkì, ẹyin adìyẹ àgíríkì ní o 4, ẹ fọ́ sínú páànù kan. Ẹ fi iyọ̀ díẹ̀ sínú èlò yìí, ẹ pò ó pọ̀ dáadáa pẹ̀lú ẹyin yìí. Ẹ da àwọn èròjà tẹ́ ẹ lọ̀ yìí, ẹ dà sínú ẹyin yìí, kẹ́ ẹ pò ó pọ̀ dáadáa, ẹ fi iyọ̀ díẹ̀ sí i. Òrí lẹ́ẹ̀fi dín iṣẹ́ yìí pẹ̀lú ìkòkò tẹ́ ti yọ ọwọ́ ọjà kúrò lára ẹ̀. Nígbà tẹ́ ẹ bá dín àsèjẹ yìí tán kọ́, ẹ bá mi sọ sórí òṣùká funfun kan. Ẹ wá bá mi wá èso wèrè jẹ́jẹ 16, kẹ́ ẹ bá mi wá ata àjọsì 3 péré. Ẹ bá mi gún pọ̀ dáadáa, ẹ gún pọ̀ dáadáa. Ẹ pò mọ́ ọṣẹ ìwẹ̀ kan, ẹ kó sínú kànkàn àbáláyé, kànkàn bílẹ̀. Ẹ wọ balùwẹ̀, ẹ wẹ ọṣẹ yìí pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ ṣe fẹ́ san gbèsè yìí ní kíákíá. Káṣírí yín bò kẹ́ fi san gbèsè yìí ní kíákíá. Nígbà tí ẹ bá padà dé, ẹ má nura o. Ẹ gbé àsèjẹ yìí, ẹ lè wà nínú ṣòkòtò kékeré, tó bá sì wù yín ẹ lè wẹ̀wù. Ẹ gbé àsèjẹ yìí, ẹ ṣàdúrà sí dáadáa bẹ́ẹ̀ ṣe fẹ́ rí gbèsè yìí san. Ẹ kó jẹ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, láàrin ọ̀sẹ̀ náà àwọn owó kan máa yọ sí yín lọ, àmọ́ ẹ mọ̀ yìí pé gbèsè tẹ́ ẹ forí ẹ̀ sọ yìí òun gangan lẹ fẹ́ fi san. Akọ́láwọlé ọmọ Amúlébọjà àrólé Oòduà á bá wa lára mu. +229 97 18 79 66 á bá wa lára mu.